ẹgbẹ́ tó ń jà fáráàlú londo sọ pé ọ̀sẹ̀ méjì péré la fún àwọn aṣòfin láti kéde Ayedatiwa gẹ́gẹ́ bí adelé gómìnà. àìjẹ́ bẹ́ẹ̀, ẹgbẹ́ kan tó ń jà fún àwọn aráàlú nípìnlẹ̀ Ondo tí wọ́n pe ara wọn ní Ondo State Civil Organizations ti ní ọ̀sẹ̀ méjì péré làwọn fún àwọn aṣòfin ìpínlẹ̀ Ondo láti kéde orúkọ Lucky Ayedatiwa gẹ́gẹ́ bí adelé gómìnà ìpínlẹ̀ Ondo. bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n máa retí ìfẹ̀hónúhàn ńlá tí yóò bẹ̀rẹ̀ tí ẹnikẹ́ni kò sì ní lè dá dúró. Franklin Ọlọ́nìjú tó jẹ́ adarí ẹgbẹ́ ọ̀hún nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn kan nílùú Àkúrẹ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 8 oṣù kejìlá ọdún 2023 tá a wà yìí ní ó di dandan kí wọ́n kéde igbákejì gómìnà Lucky Ayedatiwa gẹ́gẹ́ bí adelé gómìnà báyìí nítorí àwọn nǹkan tó ti fẹ́ bàjẹ́ nípìnlẹ̀ Ondo nítorí àìsí nílé Akérédolú láti bí oṣù gbọọrọ sẹ́yìn. ó ní ohun tó dojú tì ní pátápátá ni bí àwọn aṣòfin ṣe kọ̀ jálẹ̀ láti gbé ìjọba fún Ayedatiwa tó jẹ́ igbákejì gómìnà ní ìbámu pẹ̀lú abala 190 nínú ìwé òfin Nàìjíríà lẹ́yìn tó ti hàn gbangba pé arákùnrin kò tíì lókun láti máa ṣèjọba lọ nítorí ara rẹ̀ tí kò yá. Ọlọ́nìjú ní àìsí olórí kan pàtó tó ń darí ètò ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ ti mú ìfàsẹ́yìn tí kò lẹ́gbẹ́ bá ọ̀kan òjọ̀kan àwọn iṣẹ́ ìdàgbàsókè tó yẹ kó dé bá ìpínlẹ̀ Ondo láti bí oṣù díẹ̀ sẹ́yìn tí ààyè ipò gómìnà ti ṣófo. ó ní àwọn ń lo àsìkò náà láti ké pe ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tó yẹ ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin nítorí èyí nìkan ló lè yanjú gbogbo wàhálà òṣèlú tó ń lọ lọ́wọ́. ó ní ìwà jìbìtì, olè jíjà, kíkó owó ìlú jẹ, ìwé yíyí àti ṣíṣe ayédèrú siginéṣọ̀ gómìnà Rotimi Akeredolu tí àwọn ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìgbìmọ̀ àṣejọba kò ṣẹ̀yìn àìsí adarí kan pàtó tí yóò pàṣẹ tàbí mójútó àwọn nǹkan ìní ìjọba tó wà nílẹ̀ lọ. Ọlọ́nìjú wá parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ìkìlọ̀ fáwọn aṣòfin láti máa retí ìfẹ̀hónúhàn tó lágbára tí wọ́n bá fi kọ etí ikún sí ìkìlọ̀ yìí. ó ní àwọn tún fi àsìkò náà sọ fáwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n fi èyí sọ́kàn kí wọ́n sì máa gbáradì nítorí ààbọ̀ ọ̀rọ̀ lásọ fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ ó yẹ kó dodindi ni. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.